Àwọn ẹgbẹ́ kan ní ilẹ̀ Haúsá Northern Consensus Movement of Nigeria wọ́n mà ti sọ wípé kí àwọn àgbà ilẹ̀ Yorùbá pàápàá ẹgbẹ́ Afẹ́nifẹ́re kí wọ́n kìlọ̀ fún gbajúgbajà jìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá ní olóyè Sunday Adéyẹmọ ẹni tó pè yàn mà sí Sunday Ìgbòho nítorí pé wọ́n ló ti kọjá ìyá rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n sì ní bí wọn kò bá tọwọ́ Sunday Ìgbòho baṣọ gbogbo ọmọ Yorùbá tó wà ní ilẹ̀ Haúsá pátápátá ni làwọn yóò lé kúrò. Olórí ẹgbẹ́ Northern Consensus Movement of Nigeria Alhaji Awal Abdullahi Aliyu iná máa sọ̀rọ̀ yìí ní ọjọ́bọ̀ ìyẹn ọjọ́ Thursday ti ṣe ìjẹrin yìí. Nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní àwọn tí ń wo Sunday Igboho ní ìrántí pẹ́ lórí bó ṣe máa ń sọ pé káwọn Fúlàní àti Haúsá kan kúrò nílẹ̀ Yorùbá tí wọ́n sì tún ní lẹ́yìn tó ṣẹ̀ṣẹ̀ gbòmìnira lórílẹ̀‐èdè Benin Republic níṣẹ́ làwọn tó rí i pé ó sọ fáwọn Haúsá àti Fúlàní tó wà nílẹ̀ Yorùbá pé òun fún wọn ní ọjọ́ 10 kí wọ́n fi kúrò ní gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn ẹgbẹ́ Haúsá ìwá ni àwọn ń pe gbogbo àwọn àgbà ilẹ̀ Yorùbá pàápàá àwọn àgbẹ̀ Afẹ́nifẹ́re láti pe Sunday Igboho kí wọ́n ní kó má ṣe dúkòkò mọ́ àwọn mọ́ bí yẹn pé kò gbọdọ̀ sọ pé káwọn ọmọ ìyá àwọn kan kúrò nílẹ̀ Yorùbá. Wọ́n ní tí wọ́n bá wá tọwọ́ ẹ̀ báṣọ wọ́n làwọn fi ń dá lójú àti gbogbo ọmọ Yorùbá pé gbogbo Yorùbá pátápátá tó wà ní ilẹ̀ Haúsá ni làwọn yóò gbógun tì táwọn yóò sì lé wọn padà wá sí ilẹ̀ Yorùbá. Èyí nìkan kọ́ ò wọ́n tún wá lérí pé nítorí páwọn Haúsá làwọn ń jẹ́ kí Yorùbá róúnjẹ jẹ báyìí tó jẹ́ páwọn làwọn ń ṣiṣẹ́ ọ̀gbìn táwọn ń ṣe àgbẹ̀ táwọn ń gbé oúnjẹ wá sílẹ̀ Yorùbá wọn làwọn ò ní jẹ́ kó oúnjẹ wá ilẹ̀ Yorùbá mọ́ àti gbogbo ilẹ̀ gúúsù èèyàn Southern Nigeria tí wọn bá tètè pe Ìgbòho kan tọwọ́ ẹ̀mọ́ ìbáṣọ. Wọn tún wá ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ní kó sanwó gbàmábìínú fún àwọn Haúsá tí wọ́n kú ìyẹn àtàwọn tó farapa lásìkò tí Yorùbá àtàwùsá jà lọ́dún méjì sẹ́yìn lágbègbè Ṣàṣà níjọba ìbílẹ̀ Akínyẹlé ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní kí Tinubu sanwó gbàmábìínú fáwọn Haúsá. Bẹ́ẹ̀ ni wọ́n tún ní kí Tinubu rí i pé gbogbo àwọn Haúsá àti Fúlàní táwọn ẹgbẹ́ tó ń jìjàgbara fún òmìnira ilẹ̀ Ìgbò yan IPOB tí wọ́n pa nílẹ̀ Ìgbò ẹnìkan tó sanwó fún o sọ́sì tó ní gbogbo àwọn Haúsá àti Fúlàní tí wọ́n ṣe léṣe lásìkò ìwọ́de EndSARS ẹni kí Tinubu kò tún sanwó gbàmábìínú fún. Ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá tó gbọ́ ọ̀rọ̀ yìí inú wọn sọ̀rọ̀ burúkú sí àwọn ẹgbẹ́ Northern Consensus Movement of Nigeria àti Aliyu Awal lórí wọn tó sọ̀rọ̀ tí wọ́n sì ń sọ pé kò sí nǹkan kan tí Sunday Igboho ń ṣe tí kò dáa. Wọ́n ní gbogbo ohun tó ń ṣe àti ọ̀rọ̀ tó ń sọ inú dáa tí kò sì nílò pé àgbà kankan kan tọwọ́ ọmọ ìbáṣọ. Kódà wọ́n sọ pé wọ́n bá fẹ́ lé àwọn ọmọ Yorùbá kúrò ní Haúsá kan lé wọn kúrò nítorí pé yóò tètè fòpin sí àjọṣepọ̀ Nàìjíríà èèyàn pé tí Nàìjíríà yóò tètè túká ni.